Ẹ káàsán, sí àlàáfíà lẹ́wà, ṣé dáadáa ni. Ṣé gbogbo nǹkan ń lọ déédé? Ẹ ti rí, ẹ̀yin mùsùlùmí àti ẹ̀yin kìrìsìtẹ́nì, mo fẹ́ pe àfiyèsí yín sí kankan tí ò yé yín. Ọ̀rọ̀ àwa ọmọ adúláwọ̀ ó ṣe mí láìnú torí a ti ṣìnà gan. Ẹ̀yin mùsùlùmí tí a bá fẹ́ tanra wa jẹ, tí o bá farabalẹ̀ ka Kùránì ẹ̀ dáadáa, wà á rí pé ó ní kọ́ mọ́. Ẹ̀yin kìrìsìtẹ́nì tí a bá fẹ́ tanra wa jẹ, tó bá farabalẹ̀ ka Bíbélì ẹ̀ dáadáa, wà á rí pé ó ní kọ́ mọ́. Mo máa fi àwọn kọ́má díẹ̀díẹ̀ tó wà ní Bíbélì hàn yín àti àwọn kọ́má díẹ̀díẹ̀ tó wà ní Àlùkùránì hàn yín. Nínú Bíbélì tiwa, Bíbélì sọ wípé ní ìgbà tí ọtí wáìnì tán, tí ìyá Jésù ń béèrè lọ́wọ́ Jésù wípé ọtí wáìnì ti tán, Bíbélì sọ fún wa pé Jésù sọ fún ìyá rẹ̀ wípé kí ni ṣe tèmi tìrẹ, ìwọ obìnrin yìí, àkókò mi ò tíì dé. Nínú Àlùkùránì, Jésù ń sọ pé òun jẹ́ ẹni àpọ́nlé, ìyá òun jẹ́ ẹni àpọ́nlé àti ẹni ìgẹ̀. Snagi tí Jésù ń lò fún Màríà nínú Bíbélì yẹn, ṣé ọmọ tó bá fún màmá ẹ̀ ní ọ̀wọ̀ ṣé ó lè lò? Kí ni sí tèmi tìrẹ arábìnrin yìí? Bíbélì ní kọ́mọ́, Àlùkùránì ní kọ́mọ́. Nínú Àlùkùránì, àìmọye àwọn ìtàn tó wà níbẹ̀ tó jẹ́ pé wọ́n dákọ ni. Nínú Bíbélì, àìmọye àwọn nǹkan oríṣiríṣi tó ń fòdà. Àwọn nǹkan wọ̀nyí ti wá dá àríyànjiyàn sílẹ̀ láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí tó ti sọ wọ́n di ọ̀tá ara wọn. Nǹkan tí mùsùlùmí gbàgbọ́ kọ́ ni kìrìsìtẹ́nì gbàgbọ́. Jésù wà nínú Àlùkùránì, Jésù wà nínú Báíbù, ṣùgbọ́n ọ̀nà tí Jésù gbà ṣiṣẹ́ ní Báíbù ó yàtọ̀ sí Àlùkùránì. Ẹ máa fi òye gbé ọ̀rọ̀ mi. Àlùkùránì gbàgbọ́ pé Jésù ò kú, ṣùgbọ́n Àlùkùránì gbàgbọ́ wípé a ṣe Jésù bí ẹni tó kú. Bíbélì gbàgbọ́ wípé Jésù ó kú, a sín ní ọjọ́ kẹta, a gbé dìde. Ṣé ẹ ń wo confusion? Àwọn ìjọ kan gbàgbọ́ wípé kò dá kéèyàn máa lo ewé àtegbò. Bíbélì farahàn pé ká máa lo ewé àtegbò.
Àlùkùránì faramọ́ wípé ká lo ewé àtegbò, ṣùgbọ́n àwọn ìjọ kan wọ́n yọ ọ̀rọ̀ jáde nínú bíbélì wípé kò dáa ká máa lo ewé àtegbò. Sẹ́rí pé bíbélì àti Kùránì takora wọn. Ẹ̀yin ìgbà tẹ́ wá jókòó nínú ẹ̀mí, ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn Ọlọ́run, ṣé ṣúọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run lè takora wọn nígbà tó jẹ́ wípé ọ̀run ẹyọ kan ló wà, ilẹ̀ ẹyọ kan ló wà, òun ni gbogbo wa ń tẹ̀, omi ni gbogbo wa ń mu. Àwọn kì í ṣe pé àwọn kan ń mu ẹ̀jẹ̀ káwọn kan máa mu omi. Ọ̀run kan yìí la ń lò, ilẹ̀ kan yìí ni gbogbo wa ń lò, ṣùgbọ́n nǹkan tí a ń kà ó wá takora wọn. Nǹkan tó fẹ́ wá dá yín padà sí rèé, ṣùgbọ́n gbogbo nǹkan tí ẹ ń kà nínú Koran àti gbogbo nǹkan tí ẹ ń kà nínú bíbélì àti eléyìí tí ẹ ò mọ̀ rí ó wà níbí odò Ifá. So wá yẹ kí gbogbo wa mọ̀nà tán ká tó wá máa forí lé igbó. Kò sí bó ṣe lè ka bíbélì tó wá ṣẹ Ọlọ́run. Jẹ́ kí fún yín ní àwọn example kan nínú bíbélì. Bíbélì sọ fún wa wípé Olúwa ti Dáfídì láti ka iye àwọn ọmọ Ísírẹ́lì. Ẹ̀yin ọlọ́gbọ́n ẹ má dé ọ̀rọ̀ mi o. Nígbà tí Ọlọ́run wá ti Dáfídì tán tó wá kà á, Ọlọ́run ṣẹ̀ tó wá ránṣẹ́ ti Dáfídì again wípé Dáfídì mú nǹkan mẹ́ta nínú nǹkan tó fẹ́ sọ fún ẹ yìí. Ní kí èmi Ọlọ́run kí bá ẹ jà fún oṣù mẹ́ta pẹ̀lú àrùn, ní kí o máa sá níwájú àwọn ọ̀tá ẹ fún oṣù mẹ́ta, kàbí kí mú ìyàn wá sí ìlú ẹ fún odidi oṣù mẹ́ta, o gbọ́dọ̀ mú ẹyọ kan bẹ̀. Dáfídì wá sọ fún Ọlọ́run wípé Olúwa, mo mọ̀ pé aláàánú ni ẹ, jẹ́ kí èmi ṣubú sí ọwọ́ rẹ. Bíbélì sọ fún wa wípé Ọlọ́run rán áńgẹ́lì apanirun jáde, ó pa ọ̀kẹ́ mẹ́sàn-án ènìyàn kí ilẹ̀ tó mọ́. Sí àwọn ènìyàn tí Ọlọ́run pa yẹn, sí àwọn ló ṣẹ̀ Ọlọ́run ni kàbí Dáfídì? Irú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn o ò lè bá pàdé nínú odò Ifá láyé. Ẹ̀kọ́ confusion kò sí nínú odò Ifá. Ẹ̀yin ọmọ adúláwọ̀, tèmi ò ní sọ pé Yorùbá, àwa ọmọ Áfíríkà, mo bẹ̀ yín torí Ọlọ́run, ẹ lọ ra odò Ifá kẹ́ka. Ẹ má jẹ́ kí n parọ́ tàn yín. Tí a bá ń kọ̀ntínú láti máa ka bíbélì àti Kùránì lọ, bóyá lè wọ̀jọba ọ̀run ni. Torí ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù níbẹ̀, torí nǹkan tó wà ní bíbélì. Tá bá ka dé stage kan a máa dá Ọlọ́run lẹ́bi. Ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ níbí. Bíbélì sọ wípé Ọlọ́run dá Ádámù àti Éfà sínú ọgbà. Ó wá ní wọn ò gbọ́dọ̀ jẹ èso tó wà láàrin igi ọgbà. Ìgbà tí ejò ń wá tó fẹ́ wá tan Éfà jẹ, Ọlọ́run ò yọjú. Nígbà tó ti jẹ tán lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá yọjú. Irú àwọn ìtàn wo nìyẹn? Kí ni èso? Tá bá bẹ̀rẹ̀ sí ń ka odò Ifá lọ, a máa mọ ìtumọ̀ èso yẹn. Ṣùgbọ́n Bíbélì ó kọ̀ tiẹ̀. Sọ́lọ́ máa ń ṣàbòsí ni. Àlùkùránì ó sọ fún ẹ pé Bíbélì sọ pé Àlùkùránì kọ́ wa bá ṣe máa pín ogún ẹni tó bá kú.
kí ló kan Ọlọ́run pẹ̀lú ogún? Wọ́n ti gbé ètò ìṣèjọba wọnú bíbélì, wọ́n ti gbé ètò ìṣèjọba wọnú Quran. Wọ́n wá mú confusion, wọ́n gbé wa sínú confusion. Point tí ó fẹ́ wá fàyọ lélẹ́yìí, àwọn ìjọ kan gbàgbọ́ wípé oògùn dá, àwọn ìjọ kan gbàgbọ́ wípé oògùn dá ká máa so oògùn, ṣùgbọ́n gbogbo ayé pátá ló ń so oògùn. Àwọn kan pretend wípé àwọn kì í ṣe bọ̀ tí wọ́n ń ṣe lẹ́yìn. Why tí àkúnṣe lè padà sínú ẹ̀sìn tó jẹ́ wípé ó fàyè gbà pé ká tọ́jú ara wa ká so oògùn tí ò sí àbòsí, tó fi jẹ́ pé nǹkan tí kì í ṣe tiwa la wá rán mọ́ orí tí a dẹ̀ lẹ́yìn tá a ti rí òtítọ́. Èmi tó bá yín sọ̀rọ̀ yín sí Kristẹni lèmi. Kì í ṣe pé bí mo ń jà fún ẹ̀sìn, nǹkan tí mo ń try àti sọ ni wípé kí ló tá àkú fèsì ibi tó títọ́ wà. Kì í ṣe dandan kẹ́ yí orúkọ ẹ̀sìn yẹn padà. Mùsùlùmí máa ṣe mùsùlùmí ẹ̀ lọ, but ẹ máa lo odù Ifá. Ẹ jẹ́ ká gbé Quran sẹ́gbẹ̀ẹ́ kan. Because there is confusion in Quran and in Bible. Okay, for example, CAC, Redeem, Deeper Life, all of us, we are reading one Bible, but we don't believe. I believe in Kanyokana. Are we serving God? Ọlọ́run ò ní ọ̀run méjì náà. Ọlọ́run ò ní ilẹ̀ méjì. Are we serving God? The same Christianity, you don't believe something one. Jehovah's Witnesses believe apart. Redeem believe different. Cherubim and Seraphim believe different, and you call all yourself Christian. Are you a Christian? Àwọn àfáà kan believe wípé ká máa tẹ ilẹ̀, ká máa tẹ yẹ̀pẹ̀. Àwọn àfáà kan ò believe nínú ẹ̀. Àwọn àfáà kan believe nínú egbò, ewé àti egbò. Àwọn àfáà kan ò believe nínú ẹ̀. Sí Ọlọ́run tí a ń sìn, sí Ọlọ́run confusion ni. Kí ló tí a kó padà sí ẹ̀sìn tí àwọn bàbá wa bàjẹ́ ká lọ tún sí? Pẹ̀lú experience tá a ti ní nínú Bíbélì àti nínú Quran ká lọ fi tún sí. Nǹkan tí ó yẹ kí a máa jẹ làwa ń jẹ. Ìwà tó yẹ ká máa hù là ń bá lọ́wọ́ Kristẹni, là ń bá lọ́wọ́ Mùsùlùmí. Are we reading Quran? Are we reading Bible? Are we working on it? Quran, Bible àti Quran ò help wa o. Nǹkan tí ẹ wá lọ sí Sokoto, ó wà lápò Sokoto odò Ifá. Àwa lọ́lọ́run dẹ̀ jogún ẹ̀sìn yẹn fún. Àwọn bàbá wa ti bà ẹ̀sìn yẹn jẹ́. Báwo la ṣe lè wá mú ẹ̀sìn yẹn padà bọ̀ sípò nípa nǹkan tí wọ́n kà nínú Quran, nípa nǹkan tí èmi kà nínú Bíbélì? Báwo la ṣe lè gbé ẹ̀sìn yẹn kalẹ̀ tí ó máa wù Ọlọ́run? Wo ẹ̀yin ènìyàn, tí èèyàn bá wádìí nǹkan tí ò bá rí nǹkan tó ń wádìí kó padà ń bẹ̀. Ẹ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀ fún ara wa. Kò sí nǹkan kan tí Ọlọ́run sọ̀ kalẹ̀ ju odù Ifá nìkan. Odù Ifá yẹn ni wọ́n ti wá yọ àlùkòrán tó sọ pé Ọlọ́run sọ̀ kalẹ̀. Inú ẹ̀ náà ti yọ Bíbélì tó sọ pé Ọlọ́run mí sí wọn. Ìwọ tó bá ka odù Ifá lọ̀rọ̀ mi lè yé o. Bíbélì ẹyọ kan yẹn, odù Ifá yẹn nìkan l'Ọlọ́run sọ̀ kalẹ̀. Odù Ifá nìkan òun ni Ọlọ́run sọ̀ kalẹ̀. Inú ẹ̀ ni wọ́n ti yọ Quran tí wọ́n wá fi tọpọlọ tí wọ́n kún. Inú ẹ̀ ni wọ́n ti yọ Bíbélì tí wọ́n fi tọpọlọ tí wọ́n kún. Táwa fi ń ta Kòrán tí Mùsùlùmí ò fi gbọ́ Kristẹni yìí. Gbogbo ìjà tá ń jà ní Nàìjíríà ṣé wọ́n ń jarú ẹ̀ nílò òyìnbó sá? Because they understand. Wọ́n mọ̀ pé wọ́n tàn wá ni. Àwọn òyìnbó mélòó ló fáǹsì ẹ̀sìn.
because they have original book. àwa la gbé lórí bẹ́ẹ̀ tó fẹ́ kú. àwọn mùsùlùmí nísìn ẹ rí i pé program tó ń tẹ̀sẹ̀ ni kọ́ máa bá wọn kọ́ máa ṣépè sọ́ra wọn lórí kínní mùsùlùmí sí mùsùlùmí àgbà reading the same Quran. ní Job chapter 1 ọlọ́run pọ́n Job lé. ní Job chapter 24 wọ́n ní ọkùnrin wo ló ń dàbí Job tí ń mu ẹ̀gàn bẹ́ni tó ń mu omi. èwo la fẹ́ gbàgbọ́ ń bẹ̀. nínú alukoran Jésù ò kú ṣùgbọ́n a ṣe gẹ́gẹ́ bí ẹni tó kú. ọ̀rọ̀ rírùn wo nìyẹn? ọ̀rọ̀ dìdìrín nìyẹn. ọ̀rọ̀ yẹn ò make sense now. ok ọba Solomoni ò kú o ṣùgbọ́n ó dàbí ẹni tó kú lójú yín. ẹ máa gbọ́ ọ̀rọ̀. are you with me? Alabi Taiwo, nothing like Ifá, kò sí kan tó jẹ́ Ifá. This is your Ifá. gbogbo Ifá wèrè tán kó fún yín tẹ́ ń kó sínú abọ́ tẹ́ ń ṣe kí yẹn rubbish ni, ìdọ̀tí ni. It don't have meaning. Ifá tó bá sọ pé kó lọ gba Ifá wọ́n ní kó lọ ra odù Ifá lè tó máa ẹ̀ kó lọ ra bíbélì Ifá kó lọ rà sílé náà sọ. Ifá tẹ́ ń gbà yẹn you are just wasting your money, you are just ẹ̀kàn gbóòórùn sínú ilé yín ni, kò ní mínì. ẹ̀sìn àbáláyé kì í ṣe ẹ̀sìn bọ̀rìṣà. òun ni Olúwo ti sọ fún yín yẹn wípé tí ẹ ò bá padà sí ìbọ̀rìṣà yẹn, tí ẹ ò bá padà sí ẹ̀sìn àbáláyé yẹn, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin especially ẹ̀yin ọmọ Yorùbá, Haúsá ló máa so lórí yín lọ bó ṣe sọ yẹn àṣẹ ni torí ẹ̀ ń sí ìrì. ṣé ó dákẹ́ èèyàn máa òtítọ́ kọ́jà tó máa yà sínú igbó? ẹ wo Bíbélì, jẹ́ kí n lọ ka Bíbélì kan fún yín. ìyá Abigail calm down. ẹ wo Bíbélì, ọ̀rọ̀ rírùn kan tó wà ń bẹ̀. wọ́n ní ìgbà tí Judas gba òkèlè ní ẹ̀mí èṣù wọ̀ nínú. irú ọ̀rọ̀ rírùn wo nìyẹn? ẹ dẹ̀ sure wípé ọ̀rọ̀ yẹn ti Jésù ni. gbé Bíbélì mi fún mi kó lọ tí sí ibi tí Judas ti gba òkèlè fún mi. ẹ̀yin Kristẹni, ẹ̀yin ọlọ́gbọ́n ni mo ń bá wí o, kì í ṣe àwọn òmùgọ̀ tí Bíbélì ti da orí ẹ̀rú o, tó ti sọ ní dìdìrín o. mi ò ní, ẹ má sì mí gbọ́ o, mi ò ní ká lọ jó ṣọ́ọ̀ṣì dànù o. àti Kristẹni àti Mùsùlùmí tẹ́ jẹ́ ọmọ Yorùbá, ẹ jẹ́ ká pera wa. ẹ lọ ra odù Ifá kẹ́ka Bíbélì yín, èwo ló pé? tó bá ṣẹlẹ̀ wípé odù Ifá yẹn ló pé, ẹ gbé Bíbélì sẹ́gbẹ̀ẹ́ kan kẹ́kọ̀ọ́ máa fi odù Ifá kọ́ àwọn ènìyàn. ayé wa máa dá. ẹ jẹ́ kí kakínì kan fún yín nínú Bíbélì. 26. ẹ jẹ́ kí kakínì kan fún yín nínú Bíbélì. ẹ lọ sínú ìwé Johanu John 13 verse 36. ẹ jẹ́ ká kà ní verse 21 to 27 kẹ́ gbọ́ ọkọ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ kọ́rọ̀ mi lè yé yín kẹ́ lè mọ̀ wípé conviction pọ̀. nígbà tí fún wọn ọ̀rọ̀ rẹ̀ nínú rẹ̀ wọ́n ka Johanu 13 verse 21 ó sì wí pé lóòótọ́ ni mo wí fún yín pé ọ̀kan nínú yín yóò fi mí hàn. àmọ́ ìhìn ẹ̀ wípé wọ́n wo ara wọn lójú, wọ́n sì iyèméjì sí ẹni tí ó wí. 23. ìjẹ́ ẹnìkan rọ̀gbọ̀kú sí àyà Jésù, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ẹni tí Jésù fẹ́ràn. nítorí náà ni Símíónì Pétérù ṣàpẹẹrẹ sí ó wí fún pé wí fún wa ti ẹni tí ó ń sọ.
25. Ẹni tó rọ̀ gbọ̀kú ní àyà Jésù wí fún pé Olúwa ta ní ṣe. 26. Nítorí náà Jésù dáhùn wípé òun náà ni ẹni tí mo bá fi òkèlè fún nígbà tí mo bá fi rùn ún. Ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn, ẹ máa gbọ́ àwọn ẹ̀kọ́ yẹn o. Lẹ́yìn òkèlè náà no nígbà tó sì fi rùn ún tán ó fi fún Judas Iscariot ọmọ Simeoni. Lẹ́yìn òkèlè náà ni Sátánì wọ inú rẹ̀ lọ. Nítorí náà Jésù wí fún un pé ohun tí wọ́n ń ṣe nìyára ṣe kánkán. Kí ló pa òkèlè? Ẹ̀yin tí ẹ ní ọpọlọ wo fún mi lókèlè jẹ, ẹ̀mí èsùn wá wọnú mi. Kí ló pa òkèlè àti oúnjẹ papọ̀? Kò papọ̀ náà. Nígbà tí ó fi Jésù hàn tán, nígbà tí ojú ẹ̀ wá ká, ó tó wá kówó yẹn padà lọ sí àwọn tó tà á fún un wípé èmi ṣẹ̀ nítorí pé mo fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ hàn. Can you see confusion? You will not see that type of that stupid word in the Odù Ifá. Gbogbo story tó wà ní Odù Ifá pátá, gbogbo story tó wà ní Bible pátá ló máa bá ní Odù Ifá. Gbogbo story tó wà ní Quran pátá ló máa bá ní Odù Ifá. Àfi eléyìí tí tó bá jẹ́ irọ́ níbẹ̀ tó ń fi kún lò ní bá nínú Odù Ifá. Why are we deceiving ourselves? Kí ló wá dé tí a rí ojú tó jẹ́ ti Bíbélì tó bá yẹ pé ti Bíbélì tó Odù Ifá ni? Kí ló tẹ́ fi ìwé tó lè tún ayé yín ṣe sílẹ̀ tẹ́ lọ ń ka kòrò tẹ́ lọ ń ka novel? Ọlọ́mọ ẹ mà fún ìwé yẹn láàyè kí ẹ̀yin èèyàn kí ẹ lè rí ìdí àṣírí wípé àwọn ìbò tàn yín. Ẹ mà tìgbà táwọn èèyàn ti ka Bíbélì bọ̀ ni. Ẹ mọ ọdún táwọn èèyàn ti ń ka Koran níbọ̀. Ṣùgbọ́n Odù Ifá ó wà lọ àwọn tó ń kà kò pọ̀, àwọn tó ń kà gan kò yé wọn. Ìwọ tó ń gbọ́ àlàyé mi sìn, orí ọba Sólómọ́nì ló ti mọ nǹkan tó ń pè ní Odù Ifá. Ẹlòmíì kan fi ti gbọ́ ni. Ẹlòmíì bìlíìfù pé àlùjọ ní Odù Ifá. Ẹlòmíì bìlíìfù pé nǹkan tó lè fọ́ ojú ènìyàn ni. Láyé ìgbà kan tí àwa ò tí ka Koran, wọ́n ní Koran pé wọn kì í gbé nǹkan lé lórí. Wọ́n ní Koran pé tó bá dáná sí kò kì í jó. Màá dáná sí Koran ní ajó. Kò tí ì rí pẹtrólù gidi. Pépà lásán ni. Ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ gangan ni kókó, kì í ṣe pépà. Ibi tí àkójọpọ̀ Koran àti Bíbélì wá wà, tí bí o ṣe máa ṣe ìgbésí ayé tó máa rọ̀ ẹ́ lọ́rùn wá wà bóyá wọ́n ń sá fún. Why? Àti àfáà àti pásítọ̀ àti lèmọ́mù wọ́n ń so oògùn, but wọ́n máa wàásù fún yín pé àwọn kì í so oògùn. Ṣé ẹ ti mọ̀ pé wọ́n tàn yín ní ẹ̀yin jàmá, ẹ̀yin ọmọ ìjọ Christianity, ẹ̀yin awo? Ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Elédùmarè, ẹ̀sìn àkọ́dá wa. Ọ̀rọ̀ tí Olúwo sọ yẹn ẹ ò gbọ́dọ̀ fi ṣeré. Tí ẹ bá kọ̀, tí ẹ bá padà sínú ẹ̀sìn yẹn, àwọn Haúsá ló máa control yín. Àwọn ìran ẹ̀mí ló máa control yín, torí nǹkan tẹ́ lè fi gbára yín sílẹ̀ inú Odù Ifá ló wà. There is many thousands of confusion in Bible and in Quran. You cannot see one confusion in Odù Ifá. Àlàyé ẹ.
ẹ̀yin tí ẹ ń wò mí mo bẹ̀ yín ni ẹ gbìyànjú kẹ́ lọ ra odù Ifá kẹ́ fúnra yín kà kẹ́ tẹ́ bá ka ọ̀rọ̀ máa yé yín, ọ̀rọ̀ mi ò lè yé yín torí pé ẹ ò ká. Ìwà ẹ̀sùn táwọn pásítọ̀ wa ń ṣe fún wa, ìwà ẹ̀sùn bí wọ́n ṣe máa gbá wa ni. Ìwà ẹ̀sùn tí àwọn àfáà wa ṣe fún wa, wọ́n á lọ sínú bíbélì, ọ̀rọ̀ tí ò bá ní mínì sí wọn wọ́n á lọ mú, wọ́n á lọ sínú Quran, ọ̀rọ̀ tí ò bá ní mínì sí wọn wọ́n á lọ mú, wọ́n á máa fi tako àwọn ènìyàn, wọ́n á máa fi tako ra wọn. Àṣẹ Jésù àwọn bóyá Yárúdì wọ́n gbàgbọ́ wípé Jésù ń kú, àwọn aláìmọ̀ kan àṣẹ Jésù gẹ́gẹ́ bí ẹni tó kú ṣùgbọ́n kò kú, ọ̀rọ̀ rírùn wo nìyẹn nínú Quran? Àṣẹ gẹ́gẹ́ bí ẹni tó kú ṣùgbọ́n kò kú. Kí n kú báyìí kó sọ pé wọ́n ṣe mí bíi pé ṣé Ọlọ́run tún lò ìṣíjú fèèyàn ni? Definitely ẹ jẹ́ ká padà sínú oògùn wà nìyẹn náà. Ìgbà tó jẹ́ pé Jésù bá fún Júdásì lókèlè tí Èṣù ń wọ̀ nínú, definitely oògùn wà nìyẹn. Ìgbà tí Jésù tó fẹ́ la ojú afọ́jú, báwo ló ṣe là á? Ní John 9 ó tutọ́ sílẹ̀ ó fi ṣe amọ̀. Ìgbà tó fi ṣe amọ̀ ó fi lé ojú afọ́jú, ó ní kó lọ wẹ̀ ní adágún Sílómù. Definitely oògùn wà. Ẹ̀dẹ̀ ń pè sí oògùn nínú odù Ifá kẹ̀ ọ́ máa sọ fún yín kẹ́ sí oògùn kẹ́ wáàyè fún ara ṣe ẹbọ ṣètùtù. Irú ẹbọ wo, irú ètùtù wo, irú ẹbọ wo, irú ètùtù wo? Ìwà ló sọ pé kẹ́ fi ṣe ẹbọ. Ìṣesí ẹ nǹkan tí ó ní fi tọrẹ fáwọn ènìyàn, ẹbọ ti ṣẹbọ nìyẹn. Kì í ṣe kó lọ máa gbé ẹbọ lọ sí di igi, kì í ṣe kó lọ máa bọ ajá, kó lọ máa bẹran. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni all Yorùbás, I'm not talking because we need to start. If tí àwa Yorùbá bá start nǹkan tí mo ń sọ yìí, kò sí orílẹ̀-èdè tó fẹ́ bá start yẹ, àwa Yorùbá náà la lè bẹ̀rẹ̀. Kírísítẹ́nì ń sìn wọ́n ti rí ẹ̀sìn odù Ifá gẹ́gẹ́ bí ẹ̀sìn tí ó da torí ìkọ́ táwọn bàbá wa ń ṣe. Mùsùlùmí ti rí ẹ̀sìn ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn tó da tó ìkọ́ táwọn bàbá wa ṣe torí pé àwọn fúnra wọn ka odù Ifá. Ṣùgbọ́n tẹ bá bẹ̀rẹ̀ sí ń kà á, ẹ mọ̀ wípé ẹ̀sìn odù Ifá kò kì í ṣẹ̀ṣẹ̀ onídọ̀tí tí àwọn bàbá wa ń ṣe yìí. Kò kì í ṣe ẹ̀sìn tí ẹ máa lọ mú olówó tí a máa fi jọba tí ẹ ní bèrè lọ́wọ́ Ifá. Ta ni Ifá? Ọlọ́run ni, Jésù ni. Ní àtìkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run sí ni ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ lẹ máa bèrè lọ́wọ́ ẹ̀, ọ̀rọ̀ lẹ máa bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ẹni yìí ṣé Ọlọ́run yàn, ṣé Ọlọ́run ò yàn? Ṣùgbọ́n lónìí ìdílé lẹ́yìn fi ń jọba, àwọn ìdílé apààyàn ló ń jọba. Ní ayé àwọn bàbá ńlá wa, wọ́n fi àwọn àlejò, àwọn àrìnwọ̀ wọ́n fi jọba. Àwọn àlejò tó jẹ́ pé wọ́n á rìn wá from another town, wọ́n á ti dífà yẹn fún wọn wípé wọ́n ti dá use Alabi Taiwo. Bí mo bá ṣe parí program yìí mo máa block yẹ because ó dà pé ọpọlọ ẹ ó kéré. Bóyá wo ti rí 5,000 kan tó ń jájẹ ló fà torí ẹ̀ ò fi pé, torí ká ní pé orí ẹ̀ pé wàá mọ̀ pé nǹkan tí mo ń sọ yìí kì í ṣe Twitter mi mo ṣe ń sọ, mo ń sọ Twitter ọmọ tó wà ní Libya. Tó bá gbọ́ ìròyìn àwọn ọmọ wa tó wà ní Libya, tó wà ní London, tó wà ní Cameroon, the way táwọn òyìnbó fi ń ṣe wọ́n ò ní máa ṣe yẹ̀yẹ́. Okay? Ifá yàtọ̀ sí oògùn, ire ló mú wa. What is the meaning of that? Nǹkan tí òkà tó ń yẹnu sọ tí bá máa wo message yẹ níbi nísìn àti tó bí 5 sí 5. What are you talking? I'm not yet tell you that èmi ló má jù, mi ò wá síbi kí sọ fún ẹ wípé kó wá máa ṣe Kristẹni kàbí kó ṣe ẹ̀sán wo. Kó tẹ̀yẹ sọ fún yín nísìn ní wípé ẹ ká gbé tó wà ní òrùfáyọ̀ kí gbogbo àwọ̀ ẹ̀yìn àwọn ọmọ Yorùbá ká lọ kà. Mi ò ní ká ẹ̀sẹ̀ sí ìsìn ẹ̀fẹ̀sì sílẹ̀, ká kọ́kọ́ lọ kà náà. Tàbá wá kà ókè, báwo la ti fẹ́ gbé ẹ̀sìn odù Ifá kalẹ̀ tó máa wà modernize?
tí kìrìsìtẹ́nì máa lè ṣe, tí mùsùlùmí máa lè ṣe. ṣèbí ìṣèkan làwọn òyìnbó fi lọ modernize Bible jáde jáde ń tẹ̀lé wọn lẹ́ni tẹ́ ń pera ní pastor pope. What is the meaning of pastor? Pastor means awo láwo. General overseer means olúawo. What you say is your slang. Bẹ́ẹ̀ ṣe yin Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì bí àwọn awo náà ó ní orin tó wà nínú odù Ifá tó jẹ́ pé tí wọ́n bá kọ tí wọ́n bá yin Ọlọ́run orí ẹ̀gán máa wú. Please ẹ lọ ra odù Ifá, ok? Mi ò ní kẹ́sẹ̀ sìn, mi ò sọ̀rọ̀ nípa ẹ̀sìn báyìí. Ẹ tó bá wù kó máa lọ sí Christian, ẹ tó bá kó máa lọ sí mosque. Ẹ tó bá wọn kó máa lọ sí Christian, ẹ tó bá wọn kó máa lọ sí mosque, ẹ tó bá wọn kó máa lọ sí ẹ̀sìn sẹ́sì. But gbogbo yín ẹ lọ ní odù Ifá kí wọ́n bẹ̀rẹ̀ sí ń kà. Tẹ́ bá bẹ̀rẹ̀ sí ń kà, gbogbo yẹn wá padà wá. Ṣé ẹ̀sìn tí mo ń ṣe tẹ́lẹ̀ yìí, ṣé ẹ̀sìn tí Elédùmarè ni àbí ẹ̀sìn ìmọ̀tara ẹni nìkan? Because Christian ń ṣe ẹ̀sìn ìmọ̀tara ẹni nìkan, Mùsùlùmí ń ṣe ẹ̀sìn ìmọ̀tara ẹni nìkan. Ẹ jẹ́ ká lọ ronú wa o. Kristẹni ó ń sá fún ìṣẹ̀ṣe, ó ń sá fún oògùn. Mùsùlùmí ń sá fún oògùn, wọ́n dẹ̀ ń ṣe lẹ́yìn. Gbogbo àwa táwa láyé yìí là ń wáyè fún ara wa. Ilé tó pọ̀jù nínú àwọn mùsùlùmí, ilé tó pọ̀jù nínú àwọn pastor Redeem, pastor Christ Embassy, ọ̀dọ̀ àwọn kérúbù and séráfù àti ọ̀dọ̀ àwọn babaláwo náà kú sí. Tẹ́ bá wo ẹ̀sìn àwọn kérúbù and séráfù àti ẹ̀sìn awo ó bára jọ. Ṣé Jésù ń ta àyè ni? Ṣé Jésù ń gbẹ̀mí ni? Àwọn kérúbù and séráfù tó ń gbẹ̀mí, ìmọ̀lẹ̀ ló mú wọn tó sọ pé àwọn ń gbẹ̀mí. Ṣé Jésù ń gbẹ̀mí ni? Ẹ̀sìn awo lolúkàlùkù yìí ti mú kékèké tẹ́ ń pín kiri. Ẹ jẹ́ ká kójọ pọ̀ sójú kan. Nínú Anglican ẹ̀sìn wọn bíi taláwo ni. Wọ́n sọ Maria di òrìṣà, wọ́n bẹ̀rẹ̀ sí ń forí balẹ̀ fún. Kò sẹ́ni tó ní gbogbo ẹ̀sìn tẹ́ ń ṣe, kò sẹ́ni lè tó rìn nílànà Ọlọ́run. Àti Kristẹni o, àti Mùsùlùmí o, àti ẹ̀sìn àbáláyé o, kò sẹ́ni lè tó rìn nílànà Ọlọ́run. Because ẹ ò ní àǹfààní láti ka odù Ifá. Gbogbo yín Bible lẹ́ ń kà, temporary book lẹ́ ń kà, ẹ ka Quran, ẹ ka Bible. Ẹ ò ka odù Ifá ibi tí Bible àti Quran ti ṣẹ̀ wá. Tẹ́ bá máa sọ history náà, middle lẹ́ máa ti lọ sọ, ẹ ò ní padà sí ọgbà Édẹ́nì níbi tí àwọn èèyàn ti ṣẹ̀ wá. Nǹkan tó bọ́ sí mi lọ́kàn lọ́sàn-án yìí ni ẹ tí mo sọ pé kẹ̀kàn sọ fún yín kẹ́ sírò le wípé Kristẹni kò gbàgbọ́ wípé oògùn da, Mùsùlùmí ò gbàgbọ́ pé oògùn da, ṣùgbọ́n wọ́n lọ ń ṣe lẹ́yìn. wáyé tó ṣe lọ ń ṣe lẹ́yìn. Kí ìwọ béèrè lọ́wọ́ ara ẹ, kémi béèrè lọ́wọ́ ara mi, kí ló dé táwọn òyìnbó fi ń ṣe oògùn? Kí ló dé táwọn òyìnbó fi ń ṣe ẹ̀sìn? Tẹ́ bá ti wá béèrè lọ́wọ́ ara yín, ẹ̀sìn wo ló yẹ kẹ́ wá máa ṣe? Kí ló dé tẹ̀ kó ṣe ẹ̀sìn tó máa gbà yín láàyè láti máa ṣe oògùn yẹn? Ilé tẹ̀ fi ń pìtẹ́ fún ikú. Kí ló dé tẹ̀ kó ṣe ẹ̀sìn tó máa gbà yín kẹ́kẹ́ ìgbò? Tẹ́ fi lọ sí ẹ̀sìn tó máa sọ pé má jáwé má jágbò, tó máa lọ máa ṣe lẹ́yìn, tí ẹ̀yin tẹ́ wá gbàgbọ́ lódì tẹ́ máa kúkú ìyà. Kí ló dé? Ẹ ò jẹ́ kó rí i pé ni. Àwọn advice fẹ́ fún yín lọ́sàn-án yìí nìyẹn. Go and buy odù Ifá, all of you. Be reading it. After you understand, you will know the right way. Nobody will tell you. Kì í ṣèmi ló máa sọ fún ẹ pé lọ́jọ́ ìní ẹ̀sìn aláwo, lọ́jọ́ ìní ẹ̀sìn Olódùmarè, ẹ̀sìn ìjọ Olódùmarè. Kì í ṣèmi ló máa sọ fún ẹ tó bá ka ìwé odù Ifá, tó bá ka Bíbélì kó ka Quran. Confusion pọ̀ nínú Bíbélì, confusion pọ̀ nínú odù Quran.
fún ìwọ tó bá ń ka dáadáa ló máa mọ o kì í ṣe ìwọ tó ń kà sí létí o tó ń sọ hey Allahu Akbar Allahu Akbar o mọ kankan o eléyìí tí fàfà yẹn kà sí ẹ létí ìtara dáadáa táfà yẹn pa Allahu Akbar ló máa gbọ́ kò mọ kankan nínú ẹ̀ fúnra ẹ lọ kà á wáàyè fún ara ẹ kó ka bíbélì sọ pé ẹ jẹ́ ká máa wádìí ohun gbogbo dájú ká lè mọ eléyìí tí sòtítọ́ wáàyè fún ara ẹ kó ka bíbélì wáàyè fún ara ẹ kó ka Quran wáàyè fún ara ẹ kó wá ka odù ifá. gbogbo ilé táwọn bàbá yín sọ fún yín pé lọ́ọ́ máa gba ifá yẹn ìdọ̀tí ni kò ní mìíní ẹ máa ta ọtí lé ifá ìyẹn máa rùn tán nínú ilé rubbish. wọ́n bá sọ pé kó lọ gba ifá lọ ra odù ifá náà sọ fún ẹ kó máa kà á nǹkan tó bá kà ló máa ṣe láǹfààní kì í ṣe èkùrọ́ tó kó sílé tí ò ní mínì kì í ṣe nǹkan tó lọ sàlẹ̀ tí òkun 16 tó gbé sílé is rubbish. èmi ò lè fọ̀nà hàn yín tẹ bá ka odù ifá lẹ máa mọ̀ wípé Ọlọ́run ti fọ̀nà hàn yín ẹ lọ ka odù ifá fún ara yín gbogbo ẹ̀sìn tẹ́ ń ṣe fèkì ni tọ́lọ́run bá kàn gbà wá sílẹ̀ tá a bá kú bá ṣe wà yìí tọ́lọ́run bá gbà wá sílẹ̀ ó kàn ń ni kìrìsìtẹ́nì ọ̀tá kìrìsìtẹ́nì ẹ̀dẹ̀ ń sin Ọlọ́run kan ó lè rírú ẹ̀ nílé awo èèwọ̀ ni ìdí nìyẹn di àárọ̀ yìí pẹ̀lú bí àwọn awó ṣe ya wèrè tó yìí pẹ̀lú bí àwọn awó sì ṣe ya wèrè tó yìí pẹ̀lú bó ṣe jẹ́ pé wọn ò ní ìlànà Ọlọ́run yìí ẹ̀sìn awo yẹn torí pé ẹ̀sìn yẹn jẹ́ dátọ̀dọ̀ Ọlọ́run wá awo tó bá dalẹ̀ ó máa pọ́n lásán ṣùgbọ́n bí kìrìsìtẹ́nì bá dalẹ̀ ó dalẹ̀ gbé kò sí kò tó máa ṣe àwọn ló tó máa lówó jù kí ló fà á Ọlọ́run mọ̀ nípa ẹ̀sìn wọn Ọlọ́run mọ̀ nípa ẹ̀sìn mùsùlùmí awo ò lè dalẹ̀ di àárọ̀ yìí àwọn èèyàn respect ẹ̀sìn awo ju ẹ̀sìn tó kù lọ ṣé kìrìsìtẹ́nì kan lè sọ síta pé òun fẹ́ ṣèdè pé anybody ò gbọdọ̀ jáde ṣé kìrìsìtẹ́nì lè sọ ṣé mùsùlùmí lè sọ wípé àwọn fẹ́ sí ẹ̀sìn kan ò anybody gbọdọ̀ jáde síta ṣùgbọ́n àwọn àgbà kan wọ́n ní ìlú òkè ń tóbi kẹ́nu orò kó má ka kì í ṣe ẹnu orò ló ka àṣẹ tó ti wà ní jìmìjì pé àwa làgbà òun ló ń ká ìlú kì í ṣe orò Ọlọ́run jẹ́ kó yé wa wípé inú ẹ̀sìn yìí tí wọ́n ti bàjẹ́ yìí lágbára wà ṣùgbọ́n wọ́n ti bàjẹ́ ẹ̀sìn ò fàyè gba ẹ̀sìn Odùduwà ẹ̀sìn ọba ẹ̀sìn Elédùmarè tí Ọ̀rúnmìlà mú wá kò fàyè gba ká máa pa èèyàn kò fàyè gba ká máa fi ogúngún òkú so oògùn kò fàyè gba ká máa bà tèèyàn jẹ́ kò fàyè gba ọ̀dàlẹ̀ á dẹ̀ sọ èèwọ̀ nǹkan tó ní máa jẹ́ fún ẹ ní Bíbélì Paul sọ pé ìwọ tó bá ní èèwọ̀ ìwọ ní èèwọ̀ fún àṣà àwọn òyìnbó nìyẹn ó ní ìwọ tó bá Paul sọ wípé ìwọ tó bá kà kan sí èèwọ̀ ó ní ìwọ jẹ́ èèwọ̀ fún. nínú òdì Ifá kò rí bẹ́ẹ̀ nínú òdì Ifá kò rí bẹ́ẹ̀ a sọ fún ẹ pé ìwọ tí nǹkan báyìí ṣẹlẹ̀ sí má jẹ pa ìwọ tó bá mọ̀ pé òun wá ọmọ ò gbọ́dọ̀ jẹ pa ìwọ tó bọ̀ yẹ kó bá yọ sí ó gbọ́dọ̀ fi nínú obìnrin. Go and buy your Odù Ifá, I repeat. àìjẹ́ bẹ́ẹ̀ oko ẹrú ni gbogbo wa wà o ọba Olúwo ọ̀rọ̀ ló kó wọ nínú o kì í ṣe olóṣọ̀rọ̀ o tẹ́ bá wo ọba Olúwo yẹn dáadáa báwo dáadáa ìwà méjì péré ló ní ọba Olúwo tẹ́ ń wò yẹn ó ní ìwà méjì ó ya ọ̀dẹ̀ sí pé ká máa sọ̀rọ̀ blabla kò mọ̀ ẹ́ sọ kò mọ̀ rẹ́ sọ ṣùgbọ́n ó ní ìwà méjì kan tó jẹ́ wípé Ọlọ́run láìkì lára ènìyàn kí ni ìwà náà ó lóun ò kì í bọ òrìṣà ó dẹ̀ ní ìfẹ́ mò ń tà wàá rà lọ́wọ́ mi Ṣèyí ọba ní Jésù kó wá rà mò ń tà Ìbẹ̀jú Lẹ́kí ni mo ń gbé
òun lélẹ̀ ara ẹ̀ lélẹ̀ ó pọ̀ eléyìí tó wà lọ́wọ́ mi ń sin more than 20 tó bá wọn wẹ́rà. Olúwo ó jẹ́ ọba tó ní ìfẹ́ kò dẹ̀ kí ń bọ òrìṣà ṣùgbọ́n kò mọ̀ rẹ sọ èèyàn ọ̀dẹ̀ lè wà láyé kó má ní àléébù. Ìwà méjì tí mo rí dìmú lọ́rọ̀ ẹ̀ nìyẹn. Ó ní ẹ̀yin ọmọ Yorùbá kò sí sọ o reality ló sọ fún yẹn tí ẹ ò bá dẹ́kun láti máa bọ òrìṣà tẹ̀yin ọba Yorùbá bá sì ń bọ òrìṣà tí ẹ ò bá ṣe ẹ̀sìn Elédùmarè bó ṣe kẹ́ ṣe ẹrú Haúsá lè máa ṣe ẹrú òyìnbó lè máa ṣe kò parọ́ torí pé kí ni ẹ̀sìn tẹ́ ń ṣe ó fàyè gba àbọ̀dì ẹ̀sìn kìrìsìtẹ́nì gba àbọ̀dì ẹ̀sìn mùsùlùmí gba àbọ̀dì ẹ̀sìn awo kò gba àbọ̀dì ẹ̀sìn Elédùmarè kò fàyè gba àbọ̀dì torí kò gba àbọ̀dì fún Kéènì kò dẹ̀ gba àbọ̀dì fún Ádámù ẹ̀sìn kìrìsìtẹ́nì gba àbọ̀dì. Oh 81 34 27 67 56 081 34 27 67 56 081 34 27 67 56. I come again. 081 34 27 67 56. So please, I beg you, all of you, go and buy Odu Ifa so that you can know the truth. Ìwọ yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Ó yẹ kí ọ̀rọ̀ ìdílé mi kó máa yà yín lẹ́nu. Yes, 081 34 27 67 50. Yes, you are right. Ó yẹ kí ọ̀rọ̀ ìdílé mi máa yà yín lẹ́nu. Àti mo ń dá yín ọkùnrin mẹ́rin lẹ́rìí kó dà. Ìyàwó ẹ wà lọ́dọ̀ ẹ̀ kó máa pe obìnrin. Mo free torí mo mọ nǹkan tí Bíbélì sọ, mo mọ nǹkan tí Kòránì sọ, mo mọ nǹkan tí Odu Ifá sọ. Ìyàwó mi dẹ̀ mọ̀. Mi ò dá nìkan kà, mo ní kí òun náà máa kà. Ṣé èmi àtiwọ́ ṣe méjì ni wá ni? Ẹ̀yin aya ẹ foríbalẹ̀ fún ẹ tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí fún Kristi. Respect tó bá lè fún Jésù ló mú kọ́kọ́ ẹ̀. Nínú àlùkùránì ó ní ọkọ ní òpómúléró fún àwọn obìnrin. Ọkọ ní òpómúléró fún àwọn obìnrin. Níbo lẹ ti wá rí pé kẹ́ máa lárúkọ ọmọkọ yín lórí. Ọ̀rọ̀ Ọlọ́run yé, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yé, àìkú ní títí ayé. Alẹ́lẹ́ tí ó bá ti mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, ìdílé wọn máa rí rádaràda ni. Baálé ilé tó bá ní ọ̀rọ̀ Ọlọ́run, ìdílé ẹ̀ máa ní ayọ̀. Tí àlejò bá ń bọ̀ lọ́dọ̀ mi tó bá jẹ́ obìnrin, tó bá fẹ́ sùn sọ́dọ̀ mi, àyà mi ò bá. Hello arábìnrin mo lálejò, jẹ́ kó sùn sí pálọ̀ ńbẹ̀ yẹn. Kò ṣe pé báwo ló ṣe jẹ́, ṣé ẹ sọ fún mi tẹ́lẹ̀ pé ẹ fẹ́ lálejò ni? Èmi ọba Solomoni mo fẹ́ gbàlejò, ìyàwó mi sọ pé kí kọ́kọ́ gbàṣẹ lọ́wọ́ ara máa pa obìnrin náà dànù. Ìwọ ló bá mi kọ́lé ni. Tó bá jẹ́ tó bá ti jẹ́ pé ìwọ ló kọ́ ilé, tó jẹ́ pé ilé tí o mọ̀ mi ló kọ́ ilé yẹn, tí bá fẹ́ invite àlejò wá sílé mi ní sọ fún ẹ, ó wá náà nìyẹn. Bẹ́ẹ̀ ni ọkọ ló lórí aya, mo ní right láti invite àlejò wá sílé. Ṣé orí ẹni fẹ́ sùn sí ni? Ẹlòmíì tí ìyá ẹ bá fẹ́ wá sílé, àkọ́kọ́ bẹ ìyàwó ẹ bẹ mọ ìtẹ́rí àsán mà. Ìyá mi fẹ́ wá sílé, màmá kọ́kọ́ bẹ ìyàwó mi pé kó jọ kí jẹ́ kí ìyàwó mi wá. Ìyá tó bí èmi, ìyàwó mi kó nílé mi.
mo fẹ́ fún ìyá mi lówó, ìyàwó mi sọ pé ó ti pọ̀ jù. Odù Ifá ò ní sọ bẹ́ẹ̀ fún ẹ, Kòránì ò ní sọ bẹ́ẹ̀ fún ẹ, Bíbélì ò ní sọ bẹ́ẹ̀ fún ẹ o. Ẹ ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹ fi àwọn ìwé rádàrádà tẹ́ lọ́kà ní skul yẹn fi sẹ́gbẹ̀ kan kẹ́ bá lè mọ̀ wípé Ọlọ́run tó tóbi lọ́ba. Kò sí nǹkan tí ò ní sí ní Odù Ifá. Geography wà níbẹ̀, literature wà níbẹ̀, eré ìdárayá wà níbẹ̀, gbogbo kan ló pé sínú Odù Ifá. Gbogbo subject tẹ́sí lẹ́nìí ló wà nínú Odù Ifá. Science wà níbẹ̀, Kòránì wà níbẹ̀, Bible wà níbẹ̀. Water kí lẹ̀ ń wá kiri? Kí ni Jésù sọ fún yín? Kí lẹ̀ jáde lọ́wọ́, kí lẹ̀ jáde lọ́wọ́, kí lẹ̀ jáde lọ́wọ́ òní jù. Ọlọ́run bẹ lọ́run, ènìyàn bẹ láyé. Ọlọ́run bẹ lọ́run, ènìyàn bẹ láyé o. Kí lẹ̀ jáde lọ́wọ́, kí lẹ̀ jáde lọ́wọ́, kí lẹ̀ jáde lọ́wọ́ òní jù. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ ti ṣìnà. Tí ẹ ò bá padà sínú ẹ̀sìn Elédùmarè tó jogún fún Ádámà, ẹ ti ṣìnà. Ẹ káàsán sà, ẹ káàsán mà. Pọ́ìntì tí mo tó tẹ̀ wálé nínú wípé ìgbà tí mo jókòó, ọ̀rọ̀ yẹn wá sínú mi wípé ọba Solomoni Monisa, ó ní Kìrìsìtẹ́nì Mùsùlùmí wọn ò gbàgbọ́ wípé oògùn ṣíṣe dá. Nínú wọn ò gbàgbọ́, àwọn kan gbàgbọ́. Àwọn tí ò wá gbàgbọ́ yẹn wọ́n lọ ṣe lẹ́yìn. Kí ló fà tó fi ṣe bẹ́ẹ̀? Mo rẹ́rìn-ín. Lóòótọ́ mà ni. Àwọn tí ó ń sọ fún ẹ tó ń wàásù fún ẹ pé oògùn ò dáa, wọ́n ń gbẹ̀yìn lọ, wọ́n lọ ń ṣe. Definitely, kí ló yẹ tẹ́ kó sí ẹ̀sìn tó máa gbà yín láàyè láti máa so oògùn yẹn? Jésù so oògùn. Àbí èèyàn tutọ́ sílẹ̀ ní John 9, ó fi ṣe amọ̀, ó fi lọ́jọ́ afọ́jú, kì í ṣe oògùn ni. Dáfídì ó ní kán lọ béèrè ọ̀rọ̀ ní ọwọ́ éfódù, kán lọ béèrè ní ọwọ́ úrímù. Kí ló ń jẹ́ éfódù? Kí ló ń jẹ́ úrímù? What is the meaning of ephod? Ẹ̀yin ènìyàn wọ̀nyí, ìjọ wo náà máa tàn yín gbà? Kí lè túmọ̀ éfódù? Kí lè túmọ̀ úrímù? Wo bye ó kù sọ́wọ́ yín. Kò sí bá ṣe lè sọ tó, ẹni tó máa gbọ́ máa gbọ́, ẹni tó máa kú sóko ẹrú ó máa kú sóko ẹrú yẹn sáà ni. Bye for now.